This for the constitution where we get, not be only federal government get this money. Federal money or federal government get in part. State government them get their part. Local government get their part. So as federal government they're doing on all the governors will come enter together with President Bola Ahmed Tinubu. Their money increase or no increase. Person, for example, person where they get 1 naira, money don't need 2 naira, 2 naira 50 kobo save. They go. So even when they ask say, waiting President Bola Tinubu, they do with your own money for federal for Abuja here. Where they carry build road, they do everything. Everybody they say President Bola Tinubu. The other money, the other half where they go to state local government state. Why would not they ask question? To fix culvert, to fix small hospital, to fix small school. Now President Bola Tinubu will do that one again. State governments their job. They say maybe they do all those kind of work for the states. Because Nigeria people did 36 states. Anyway, President Bola Tinubu say, ain't going to do your own. He not carry their money chop. He not keep their money for Abuja. Give them their money. If they give them their money, correct. Now, if you say you don't give them, for now, they don't they shout now. Okay, hold on there, sir, Honorable Minister. Which day be that where I talk say, make we no blame President Tinubu and the federal government. I talk say, what about state governors? Yes, I talk I'm here, ba? Yes, now, unless President no they give them their money, it just they claim. Honorable Minister of Information and National Orientation, the assignment where you go carry go today, you have the capacity, you have the manpower. We need the list of money where they give every state governor from the day where they remove this fuel subsidy. Make we announce them here. That money day, that list. You go give us. I not carry on for head now. No, you go give us today so that tomorrow. Okay, I will send that to you. Tomorrow go announce them. Hey! All the states. All the states. All the states. What is God doing? Aláwọ̀ tó wà lẹ̀, wọn ò ní gbà fúnra wọn fẹ́. Tí Tinubu bá ṣe ń lọlẹ̀ báyìí, àwọn gómìnà náà máa lọlẹ̀ ni. Eré ló ń pè wípé àjọ máa lọlẹ̀ ni. Àjọ máa lọ ni. Tẹ bá jẹ́ káyé máa sọ̀kò sí pé mi ò dá. Màá tún àṣírí mi gbèrú ni o. Lẹ́yìn pẹ́sidẹ̀ntì àti honorable minister. Ẹ jẹ́ àmà gbádùn ẹ̀ lẹ́bàá wá sí ẹ̀ tí gbọ́n kankan. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Bẹ́ẹ̀ gẹ́tẹ́ lẹ́sìn gbọ́ yẹn o. Onílẹ̀ mi jẹ́. This is the beginning of the end. Make we know from the day where they come off fuel subsidy where this government come. Imo State, see waiting been they reach them before. See how much they add on top for them. Kaduna State, see how much been they reach them before. See how much they add on top. Somebody tell me reliably. A bureau de change owner, he say that week where President Bola Ahmed Tinubu give them this subsidy money, now that time, dollar disappear. Una know why? Most of the governors, if not all of them, most of them use the money, buy dollar, hide them. Una go see. So, with this transparency now, you know how much your governor collect. And I hear say, Kogi State governor, they try. Somebody tell me, he say, aside 26th, 27th, say Kogi State governor, this present Kogi State governor, don't pay salaries. We hear say pensioners for Kogi State we been they cry before. Say they don't they smile now. Now so I hear one governor for East waiting be named Oti Law. Oti they say that governor Oti say he they work for him people so he
in people, they wonder where him been there before. It means we have pockets of development here and there. Now imagine governors where they cry say money no day. We can't collect this information from authority. No be the one where they go talk say no. This man and president then they sit down. He go just tell Ministry of Finance, Budget and National Planning, make them come together. Give us the list. I no go rush, call the list to each state. I go mention and 3 times. How many times? 3 times. He go sweet us, I be no go sweet us. He go sweet us, If governor no work, we no say you no be ready to work. Because the money dey. We go begin the minus. He do borehole here. How much be the borehole? Minus. I don't know whether you understand. Accountable governance. Hi. May the Honorable Minister of Information and National Orientation never suffer waste pay. May he never experience power failure on duty. Waste pay. Over to you, sir. Thank you, Ordinary President. Not be only if you say the thing we do monthly they pay. There is money where government they carry support state governors also. Tell us Over between December reach now, they don't give them over 570 billion. Bola Kosi. Additional support. Apart from that other one. Additional support. The Minister of Budget print time for newspaper self 2 weeks ago. He did there. Don't be say something way hide. He did for newspaper. Minister of Budget. Bring Minister of Budget come here. Make he educate Nigerians. Good idea, yes? Yes. Now, this short time with the Honorable Minister done there for studio, we don't understand many things. We go begin to announce how much they give social governor, how many trailers of grains, rice, how many bags, beans, how many bags, we then send to maybe Kebbi State, we then send to Anambra State, we then send to Ekiti State. And the money from subsidy money make Nigerians understand, say it to say governors use the money well. This poverty for no reach this level. But now we God don't catch them. Breeze don't blow. We don't see foul nyash. Una hembe lembe. This for the constitution where we get, not be only federal government get this money. Hey, yami baba mi. Federal government. Boni. State government. She understand. Gemu yi. Ẹ má fọ́. Ẹ gbọ́. Yorùbá. Ẹ má fọ́. Ẹ má dọ́là ara yín. Gemu ni. Tẹ́ bá wash. Mi ti ẹ̀ kí yín. Ẹ má bínú. Gbogbo game wọn yẹn kàn fọ́ ní ìsinmi ni bó ṣe ń gbà. Òpè lọ́pàá wa ni. Àwọn ṣe òpè aṣọ ọmọ àṣẹ. Àwa ti já. Nigeria government ti jẹ́ ká já. Wọ́n ti jẹ́ ká understand. Wọ́n ti jẹ́ ká mọ level. Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ifeoluwa show. The one and only baby of Yoruba nation. Wọ́n ní fẹ́ lómi ṣe mí. Wọ́n ní fẹ́ lómi ṣe gbogbo ojú tó ń wò mí. Ẹ já padà síbi tá ti ń bọ̀. Game lọ̀rọ̀ yẹn má fọ́. Tẹ́ bá ń gbọ́ nǹkan tí Minister of Justice tó ń bá rojọ́ tó ń sọ. Ṣé understand the game tó ń play ńbẹ̀ yẹn? Ó ní wọ́n máa sọ wípé kò sọ́nà ní state. Ó ní ṣé Tinubu ni. Ó ní wọ́n máa sọ pé kò sí school ní state. Ṣé Tinubu ni. Wọ́n máa sọ pé kò sí oúnjẹ ní state. Ó ní ṣé Tinubu ni. Ó ní why tó jẹ́ pé gbogbo ẹ̀ Tinubu ló ń ṣiṣẹ́ fún jàre gbàgbé òṣì. Ó lọ speak on behalf of baba ni Jagaba mo gbé fún yín orí yín wà ńbẹ̀. Wọ́n bá Jagaba lábò. Tẹ́ bá fẹ́ gba báyìí, á pín Ọ̀yọ́ pàdé yín. Wọ́n á ṣe kíni? Wọ́n á gbé yín travel yìí.
Agbeyin tí àbáyé gidi. Ó ní why tó jẹ́ gbogbo ẹ̀ Tinubu. Ó lọ́yà kó bọ́ síta kó wá sọ iye tí Tinubu fún wọn. Ló túmọ̀ sí wípé àjọkú ni. Ẹ gbádùn mi. Wọ́n á yè mí lóyè. Ìwà wa wà ńbẹ̀ àbó ti wà ńbẹ̀ ni. Ṣé o bẹ́ mi gan ni? Òun ni géèmù ni. Géèmù ni kíní tẹ́ ń wò yìí. Géèmù yẹn ni wípé mi ò gọ̀. Mo gọ̀ ni. Tí bá ṣe ń wálẹ̀ báyìí, ìwọ náà ń wálẹ̀ ni. Tẹ́ bá wo géèmù tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà ń sìn. Wọ́n try gbogbo ọ̀nà. Wọ́n fẹ́ yọ Tinubu. Àyíyọ tó fẹ́ yọ Tinubu kò ṣe yàwọn Kàbá, kò ṣe yàwọn Fúlàní. Kò ṣe yàwọn Fúlàní. These are Fulani games. Tinubu náà kẹ̀dẹ̀ ní ṣẹ́dẹ̀ mọ́ pé olè ló mẹ́sẹ̀ olè tọ̀. Tinubu náà ti mọ bí géèmù yẹn ṣe lọ. Tinubu wá wò pé òkè. Kàkàkẹ́gún má jẹ́ ṣèṣe àfiṣàwàdànù. Àwọn kan ṣì wà tó yẹ pé tí máa ṣiṣẹ́ tó dáa fún wọn. Àwọn náà máa ṣe normal. Irú wọn ni tó ń sọ̀rọ̀ yìí tó sọ pé wáyé tó jẹ́ gbogbo ẹ̀ Tinubu. Tó wá bọ́ síta tó wá speak wípé kí gbogbo àwọn gọ́vnà yẹn bọ́ síta. Kó wá sọ iye additional. Nígbà tí gbogbo nǹkan ti bàjẹ́, tí nǹkan ti gẹ́tà síbí, tí nǹkan ti glẹ́tìkẹ́ ní gbogbo state. Ó ní kó bọ́ síta kó wá sọ iye additional tó túmọ̀ sí wípé ìgbà tó ti rí pé gbogbo ẹ̀ ti dé level today. Wọ́n ti áàdì owó mọ́ owó tó ń sọ fún each state. Wọ́n áàdì owó mọ́ owó tó ń sọ fún each state. Láti gbogbo etí Tinubu ti lò sí this is 14 months. No, ó ti di 15 months, sorry. Tó bá di 29 of this month, á pé 15 months. Láàrin 15 months yẹn, wọ́n ti áàdì 500 plus millions, billions, àbí millions dẹ̀ ló pè sí. Wọ́n ti áàdì ẹ̀ mọ́ owó fún wọn. Wípé ó yá situation tó wà lẹ́sìn nǹkan ti lẹ́tìkẹ́ ó ti ń bàjẹ́ lọ ó yẹ gbà ẹ lè máa fi ṣe kíni ẹ lè máa fi táṣẹ́rẹ́ ẹ máa fi dí àwọn èèyàn lẹ́nu wọn ní lè sunkúnjù wípé tó ìyà ń jẹ wá o ebi ń pa wá o kò síná kò sówó kò sọ́nà ẹ lọ máa fi táṣẹ́rẹ́ dí wọn lẹ́nu géèmù tó gbá nìyẹn bó ṣe wá tún wá gbà tó náà F9 parallel ló bá dé àwọn gọ́fúnà ṣe kí ni wọ́n jókòó lówó yẹn ti wọn àwọn pin láàrin ara wọn òun ló wá fún wọn ní challenge pé olórí burúkú gbogbo yín pátápátá ẹ lajú yín sílẹ̀ ariwo Tinubu nìkan ni gbogbo wọn pàṣẹ yìí náà jẹ́ ń bẹ̀ ni ẹ bọ́ takẹ́ wá sọ òun ni géèmù tẹ́rí tọ́ra play now ẹ wá wo adúgbò owó yẹn ìjó dọ́dọ̀ títí yín ìjó dọ́dọ̀ ti tèmi ṣé èmi àti yín jẹ nínú owó yẹn ẹ̀yin tẹ́ wò mí ṣé a gbà nínú owó yẹn ṣé a gbọ́ ohun ẹ̀ kẹ́ máa wẹnu lẹ̀ kẹ́ máa wẹnu ọkọ́ kẹ́ wojú ayé lóde kẹ́ wo àwọn ìka ènìyàn gbogbo àwọn pensioner tó lọ fún lówó baba ńlá rọ́ọ̀nì níwùsì kan tún jáde nínú rédíò Nàìjíríà ẹ̀yin yẹ bá mi ṣí ẹ̀ ṣe gbogbo àwọn géèmù yìí ẹ má fọ́ no shaking ẹ bọ́ síta ẹ gbára yé lọ́wọ́ ìjọba burúkú ẹ má fọ́ ẹ má ṣe kí ni mo pè ẹ má fọ́ ẹ jí ẹ má sùn níwùsì tó jáde nínú rédíò èmi ò sí ní Nàìjíríà débi tí máa gbọ́ níwùsì Nàìjíríà ṣùgbọ́n àwọn tó gbọ́ níwùsì yẹn wọ́n dẹ̀ ń rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n dẹ̀ send ẹ̀ sí mi ẹ jẹ́ sáré play fún yín kẹgbọ́ káwa máa analyse ẹ̀ ṣe anytime from now ẹ máa gbọ́ pé wọ́n fún wọn lówó kan o wọ́n fún wọn ní irọ́ ni o géèmù ni o wọ́n fẹ́ finish life yín ni ẹ gbọ́kàn tí mo sọ wọ́n fẹ́ finish life yín géèmù ní gbogbo ẹ̀ bá dé wọn ò fún anybody lówó wọ́n ní àwọn ọmọ school each student wọ́n fún àwọn òbí wọn ní 5,000 tó bá ti lọ sí ẹjẹ́ kí n gbé wá kó má dàbí àsọdùn because ìgbà tí mò ń gbọ́ news yẹn inú bí mi ni ẹni send ẹ̀ sí mi gan àtọkọ àtìyàwó wọn náà kọ́ bẹ̀rẹ̀ sí ní ọkọ bẹ̀rẹ̀ sí ní ṣe pẹ̀lú pé ṣe ẹgbẹ́ àwọn olórí burúkú nínú kókó onúwé ìròyìn òun ni wọ́n ti sọ ó ẹ jẹ́ kí n play fún yín kẹ́ gbọ́ mo ń bọ̀ I think this is it. UK ní. No òun kọ́ lélẹ̀ nítorí ẹni yẹn máa send àwọn information sí mi dáadáa mo ń bọ̀
mo ti delete ẹ̀ ṣá 1 minute. Ẹ má bínú mo sáré lọ wá ní because message ti pọ̀ jù mi ò dẹ̀ fẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Now ẹ jẹ́ ká gbọ́ ẹ bá mi gbọ́ wọlé bá wa share ẹ̀yin èèyàn ẹ má fọ́ gbogbo anything tẹ́ bá rí tó ṣe sìn géèmù ni òun ni ẹ má gbọ́ tó máa sọ bẹ́ẹ̀ o. ilé ìtòrí sí àwọn ètò ìbánisọ̀rọ̀ nílẹ̀ yìí wọ́n ní kí wọ́n ṣe àdáyẹrí iye owó ilé ìtòrí pé àwọn èèyàn tí wọ́n máa san fún àwọn owó káàdì tó fi mọ́ owó dẹ́jà àti wípé ìṣòwò tí wọ́n fi ń gbé owó ọ̀hún tí wọ́n fi ń gbé sókè wọ́n dà bó ti ní àwọn èèyàn ló lára ó fún ẹgbẹ̀rún àti ọ̀rìnléní-ọ̀ọ́dúnrún ó dín mẹ́sàn-án 20,371 àwọn akẹ́kọ̀ọ́ wọ́n méjì jẹ́ mọ̀kúnnù ètò bá gbèsè tíjọba àpapọ̀ tí ó gbé kalẹ̀ tó jẹ́ ti ìyàwó netbọ́ọ̀dì lọ́ba níbi àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ni wọ́n tún fún ní ẹgbẹ̀rún lọ́nà ogún náírà 20,000 naira láti máa fi èèyàn tí wọ́n gbà yàn dání ná ní gbogbo yóò ní nǹkan tí wọ́n fẹ́ rà. Àwọn ètò ìdókòwò ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí káràkátà lọ́wọ́ ṣe bẹ̀rẹ̀ sí gbéra sọ wọ́n ní wọ́n ṣe àkọlù sí báńkì ní ìpínlẹ̀ Kaduna. Nípínlẹ̀ Plateau, Bauchi àti ìpínlẹ̀ Kaduna wọ́n ti ní pé ajá ọ̀gbọ́dọ̀ Yorùbá yìí òun ò tiẹ̀ fẹ́ jẹ́ nígbèrè ìjà. Látàrí ìwọlé ilé tí wọ́n ti ní àwọn kan ni wọ́n ti fi ń jalè láàkókò ìlọ́pọ̀ ìlú ni wọ́n bá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tí ọ̀rọ̀. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi alpha ṣe understand the news yẹn inú news Nàìjíríà ibẹ̀lẹ̀ ni yẹn ti ń rìkọ́ọ̀dì ẹ̀ tó ti ń gbé wọn ṣépè pé irọ́ ti báyé wọn jẹ́ àwọn olè wọ́n ní ọmọ ẹ jẹ́ kí n tún bẹ̀yẹ play fún yín kó má dàbí àsọdùn a máa analyse ẹ̀. wọ́n ti pe ilé ìtòrí sí àwọn ètò ìbánisọ̀rọ̀ nílẹ̀ yìí wọ́n ní kí wọ́n ṣe àdáyẹrí iye owó ilé ìtòrí pé àwọn èèyàn tí wọ́n máa san fún àwọn owó káàdì tó fi mọ́ owó dẹ́jà àti. ṣẹ́gbọ́ wọ́n ní wọ́n ti pe àwọn èèyàn owó tó máa san fún àwọn èèyàn ní Nàìjíríà owó káàdì owó ẹ máa gbọ́ lọ. ìṣòwò tí wọ́n fi ń gbé owó ọ̀hún tí wọ́n fi ń gbé sókè wọ́n dà bó ti ní àwọn èèyàn ló lára ó fún ẹgbẹ̀rún àti ọ̀rìnléní-ọ̀ọ́dúnrún ó dín mẹ́sàn-án 20,371 àwọn akẹ́kọ̀ọ́ wọ́n méjì jẹ́ mọ̀kúnnù. ṣẹ́gbọ́ṣẹ́ wọ́n ní 371 àwọn students níjọba ti fún ní 20,000 irọ́ ni ó wọn ò gba ṣìngbá ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá mi share fídíò yìí ẹ lọ bí gbogbo àwọn èèyàn yín nílẹ̀ yín tẹ́ wọ́n ní àsìkò ẹ bí àwọn èèyàn yín nílé àwọn tó lọ́mọ léwe wípé ṣé wọ́n fún wọn lówó ní school wípé ṣé wọ́n fún wọn lówó géèmù ni ó there is one video náà tí ìyá kan náà ṣẹ̀ṣẹ̀ bọ́ sí tánsìn tí yẹn sọ pé wọ́n fún àwọn èèyàn ní 50,000 tẹ́ bá fẹ́ ká gbé fídíò yẹn wá ẹ kọ sísàlẹ̀ comment section ká wá analyze ẹ̀ irọ́ ni ẹ má fọ́ o èyí tí agbẹnusọ Tinubu lọ sọ wípé 500 billion ni wọ́n fi ń ṣe top up fún gbogbo state gbogbo governors pé top up lélẹ̀ yàtọ̀ sówó tó ń sọ fún wọn irọ́ ni gbogbo ẹ má fọ́ o tẹ́ bá lọ ṣe nígbà tí ṣe pé Tinubu ya wèrè ó stupid why tó fún àwọn èèyàn lówó tí wọn ò ṣiṣẹ́ tó dẹ̀ lè challenge wọn kó èrè wọn kó pariwo wọn síta wípé this is the social amount I'm giving each state every month where were you keeping the money I do sign the money out every month why tí ó lè jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé àwọn governors àwọn ni wọ́n báyé jẹ́ ibi tẹ́ máa ti mọ̀ pé olè jọ ni wọ́n bóun ṣe ń jẹ títí ẹ̀ ló fún wọn títí wọn náà títí wọn tó ń fún wọn yà wá fún wọn ní orúkọ aráàlú àwọn yẹn dẹ̀ ti mọ̀ wípé ó jẹ àwọn ni wọ́n á ya jókòó lé wọ́n á ya máa jẹ́ ẹ má fọ́ géèmù ni ẹ má jẹ́ kó tàn yín ẹ má jẹ́ kó sọ fún yín pé èèyàn kan ló dẹ̀ fẹ́ ṣe kinní kan fún yín sí èèyàn kan ló dẹ̀ fẹ́ ṣe kinní kan fún yín sí ẹ má fọ́ o ẹ má fọ́ o géèmù burúkú ni o wọ́n ti mọ̀ wípé tí àwọn bá ti ń pùlù lẹ́gẹ̀ẹ́ ara àwọn táwọn ti ń ṣe fàmí ìfẹ́ táwọn ti ń fa ara àwọn bẹ́ẹ̀ yẹn èyí tí Táyọ̀ fi sọ́pọ́ọ̀tì Dòwú tí Dòwú dẹ̀ ti rí pé wọ́n ti fẹ́ pùlù òun dáhùn á ya fa Táyé náà lẹ́sẹ̀ tó bá ti fa Táyé ya tètè ya gbẹ́nu sí máìkì á ya dá sí pé lórí ibú má fi mí kọ́ bọ́ọ̀dì tí ẹ ti jóná má jẹ́ kí tèmi náà ó jóná á ya tètè ya ṣe kí ni á wá bó ṣe máa bá paná tó ń jó lára ẹ̀ géèmù tó ń play nìyẹn anything tí Nigeria government bá ṣe fún yín sìn mo bẹ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ mi káàkiri gbogbo àgbáláyé mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọkọlẹ̀ kò tún òjìyà yín tẹ́ ẹ̀ tún jìyà mọ́ láyé yín ẹ má fọ́ o géèmù ni ṣé ni kẹ́ wá gbogbo ọ̀nà bẹ́ ṣe má gbára yín ẹ má kó sí trap burúkú
ẹ má jẹ́ kó fi yín kọ́ bọ́dì, ẹ má jẹ́ kó tàn yín, ẹ má kọrin fún wọn pé ẹyẹ máa tàn wá. Mo mà like orin yẹn o, ẹyẹ máa tàn wá, orin tẹ máa kọ fún wọn nìyẹn. Ẹ gbé irú yìí kó burúkú wípé wọ́n ti ń fún àwọn ọmọ lọ́wọ́. There is one stupid woman náà, I'm not sorry to say this, tó ní wọ́n ti ń fún àwọn èèyàn lówó. Òun ti gba títò òun kí gbogbo yín lọ máa gbà. Èló ló fẹ́ fún yín tó fẹ́ tó ìṣẹ́ àti ìyá yín. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi gbogbo èyí tẹ́ ẹ wò mí, ṣé 50,000 ọ̀rọ̀ ayé yín níbi tí Nàìjíríà dé dúró yìí? 50,000 naira ṣó ran anything mọ́ nínú ayé yín? Nígbà tẹ́ bá ra kí ọ̀dà ráìsì, tẹ́ ra kí ọ̀dà gàrí, tẹ́ ra epo ìgò, tẹ́ ra òróró ìgò, tẹ́ ra sẹ̀mó 5 kg, 10,000 naira ti tán, 50,000 naira ti ń fìdí jálẹ̀ lọ. Tẹ́ bá ti lè ra ráìsì kí ọ̀dà mẹ́ta, tẹ́ ra gàrí kí ọ̀dà mẹ́ta, tẹ́ ra sẹ̀mó 10 kg, tẹ́ ra epo 5 litre, òróró 5 litre, 10,000 naira ti tán. Epo 10 litre tí mo ṣì rà fún wọn lẹ́nujọ́ mẹ́ta yìí, lónìí mo máa ń epo tẹ́lẹ̀tẹ́lẹ̀ 9,000. We bought it 15,000. Ṣé 15,000 àbí 16,000 ní Táíwò lọ rà fáwọn tá máa ń oúnjẹ fún lóṣooṣù àwọn àkàndá. We bought it extra money la fi ra gbogbo nǹkan tara. Èló ló wá fẹ́ fún yín sìn? Ṣé wọ́n á máa fún yín lówó yẹn lọ lójoojúmọ́? Ṣé owó yẹn wá ká anything? Ẹ mọ iye tó wo petrol dà ní. Àníkẹ́ sọ fún wọn sẹ́ wípé géèmù tó ń play yìí kò jẹ yín. Kọ́ park wẹ̀ kí wọ́n wá bí gbà. Ẹ jẹ́ kó yé Tinubu wípé ó ti bọ́ lọ́wọ́ gbogbo wọn. Ẹ wo speech orí burúkú tí president of nation tó wá give. Speech rádaràda. Speech òṣì. Speech òfò. Speech àdánù. Tí èrò president yín tó wá give yín. Speech tí ò tiẹ̀ sọ bí epo ṣe máa wálẹ̀, bí oúnjẹ ṣe máa dọ̀pọ̀, bí ìyà ṣe máa tán. Ẹ sọ fún mi speech tí Tinubu wá give níjọ́ Sunday. Èwo ló gbádùn nínú gbogbo speech yẹn tó fi yín lọ́kàn balẹ̀ wípé ìyà ò ní jẹ yín mọ́, ebi ò ní pa yín mọ́? Ẹ sọ fún mi náà. Ìbéèrè tí ò fàjà ni. Ẹ mọ̀ pé mi ò lọ sí school, ẹ̀yin tẹ́ kàwé, tẹ́ gbọ́ dáadáa. Kẹ́ wá sọ fún wa. There is nothing like one Nigeria. One Nigeria is a scam. It's a scam. Nigeria ti bàjẹ́ jìnnà. For Hausa people to be coming outside this thing láti wá sọ wípé àwọn ò sí pẹ̀lú kò sí kan tó jẹ́ àrèwá. Now ṣe tún wá mọ new method. Oh, a lè máa ṣe program ìṣẹ́jú kó má bàa pọ̀ jù. Ṣé mọ̀ pé àwọn àrèwá náà ti lọ ṣe flag títí wọn? Ibẹ̀ ní kẹ́yìn Yorùbá jókòó sí. Kẹ́ gbọ́ gbégbégbé kẹ́ má bá wọn gbé. Àrèwá wọ́n ti lọ ṣe flag. Ẹ rò bẹ́ẹ̀ yín Odùduwà nìkan lẹ ṣe flag. Ẹ rò bí Biafra nìkan ló ṣe flag. Ibi tẹ́ máa ti mọ̀ pọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti kọjá bẹ́ẹ̀. Ó ti kọjá bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kó fún yín ní 50,000 tó máa fi wá kógun jà yín. Tí Fúlàní máa bá yín lálejò lójijì, tẹ́ ẹ̀ ní mọ̀ what to do. Ẹ má gba 50,000 tó máa bá yé yín jẹ́, bàbá 20,000 tó máa bá yé yín jẹ́. Ẹ lọ máa prepare ara yín, ẹ lọ máa mú body yín, kẹ́ lọ máa ṣe exercise, kẹ́ lọ máa warming up sílẹ̀. Ẹ lọ máa warming up sílẹ̀. Àrèwá ti ní flag. Àrèwá wọ́n ti ní flag. Kódà logo tó wà nínú flag wọn, logo Israel. Kẹ́ lè mọ̀ pé wọ́n bá yín mú ní kékeré. Àwọn this same set of people ni wọ́n gbé Russia flag sókè. Àwọn this same set of people ni wọ́n lo logo Russia sínú flag wọn. Wọ́n ti ní flag wọn green color ni. Wọ́n ti ní logo wọn, wọ́n ti ní everything. Ohun tá ń sọ fẹ́yìn Yorùbá nìyẹn. Ibi tẹ́yìn ti jókòó tẹ́tí rojọ́ kọ́tà dọ̀tí, àwọn people yóò sùn wọ́n wó. Ibi tẹ́yìn ti ń ṣe party, àwọn people yóò sùn wọ́n wó. Àwọn fojoojúmọ́ prepare fún ogun ni. Wọ́n prepare fún ogun burúkú ni. Ẹ̀yin ṣe party, ẹ̀yin ń jà, ẹ̀yin ń dìtẹ̀ ọmọlàkejì. Fúlàní dẹ̀ fojoojúmọ́ múra ogun. Fúlàní ò sùn kò ṣeré. Fúlàní ṣe kíni? Ó wà talat. Yorùbá ẹ jí ẹ má sùn. Ilẹ̀ Yorùbá máa gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀. Báwo la ṣe fẹ́ ṣe tó máa fi gbè wá tí ò fi ní gbé ọ̀dàlẹ̀? Ìyẹn tá bá jí tá sùn. Ìyẹn tá bá ṣe kíni? Tá bá jí tí a sùn. Òun nílẹ̀ Yorùbá máa gbè wá tí ò ní gbé ọ̀dàlẹ̀. Ìyẹn tá bá fi ọ̀tẹ̀ sílẹ̀. Ìyẹn tá bá fi ìmọ̀ ṣe ọ̀kan. Nílẹ̀ Yorùbá máa gbè wá tí ò ní gbé ọ̀dàlẹ̀. Tá jáwọ́ nínú rèkíṣí, tá jáwọ́ nínú kẹta,
ká jẹ́wọ́ nínú èmi ò gbọ́ tẹ̀ wọ́n ò gbọ́ ti tèmi ká jẹ́wọ́ nínú mi ò ní gbà fún èmi ò ní gbà fún àwọn wèrè kọ́kúra wọn Johnson wọ́n tún láwọn ò gbà fún ọmọ Adéyẹmọ mọ́ wàhálà yé ti yé má nìyẹn ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ ọmọ Adéyẹmọ gbogbo ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ bàbá Akíntóyè èmi ò lẹ́jọ́ púpọ̀ bá yín rò mọ reason mi ò ní waste time mi lórí yín because ẹni tó pe bàbá Akíntóyè tó rán níṣẹ́ ẹni tó pe Sunday ọmọ Adéyẹmọ tó rán wọn níṣẹ́ ó ju gbogbo ẹ̀dá lọ tó bá jẹ́ pé Ọlọ́run ò pe Sunday ni tó bá jẹ́ pé Ọlọ́run ò pe bàbá Akíntóyè ni ipa ọ̀tá máa ti ká wọn so pé mo kàn wá jókòó mo wá ṣe show fún yín ìgbé àwọn wèrè ẹ má gbà fọ́gá yẹn máa ṣe wasting of time ni ẹni tó ń jà fún Sunday ọmọ Adéyẹmọ ẹni tó ń jà fún bàbá Akíntóyè ó ju gbogbo ẹ̀dá lọ so who am I láti wá máa rojọ́ àròkọ akátá áwọ̀sì tí máa fi wá rojọ́ kò lẹ́sẹ̀ ńlẹ̀ tí máa fi wá ní mo fẹ́ wá gbèjẹ́ ẹni tọ́lọ́run fúnra rẹ̀ dá orí ṣàdá tí máa wá ní mo fẹ́ wá gbèjà bàbá mi òòṣà mi òòṣà owó bàbá dábì mo fẹ́ wá gbèjà wọn áwọ̀sì tí máa fi ṣe nǹkan mi because mi ní agbára kankan bí ẹni tó dá wọn méjèèjì ẹni tó dé dá wọn wà lẹ́yìn wọn gbàgede ó ń jà fún wọn ṣe rí gbogbo kàrámọ̀ ti tèmi yẹn kò ní mínì gbọ́ ẹni tó dá wọn gangan ó mọ bó ṣe máa jà fún àwọn méjèèjì ó mọ bó ṣe ń ṣiṣẹ́ nínú ayé wọn so gbogbo ẹ̀yin ó lò tẹ̀ ẹ̀yin alábòsí Sunday ọmọ Adéyẹmọ káǹtì èmi áùtù ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀tá fún Sunday ọmọ Adéyẹmọ ni mò ń bá wí ẹ má twist ọ̀rọ̀ mi o torí olórí burúkú yẹn má twist ẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀tá fún Sunday ọmọ Adéyẹmọ tẹ́ jẹ́ ọ̀tá fún bàbá Akíntóyè ẹ ṣera yín ni èmi ò ní táìmù tí máa fi wá bá yín jà because ẹni tó ń gbénu Sunday ọmọ Adéyẹmọ tó ń gbénu bàbá Akíntóyè ó ju ẹni tó ń gbénu Adé lọ tí ẹni tó ń gbé inú ẹni tó pè wọ́n tó rán wọn níṣẹ́ tí ò bá wà pẹ̀lú wọn ni ọmọ Adéyẹmọ lè escape July 1st mo ti rí ọba mi ò ríru Kristi rí mi ò ríru Ọlọ́run Sunday Ìgbòho rí gbọ́ mo ti rí Ọlọ́run mi ò rí Ọlọ́run tó lè kó èèyàn yọ nínú irú incident 2021 so ìyẹn ti fi èmi lọ́kàn balẹ̀ pé Sunday ní olùgbèjà tó ju gbogbo ayé lọ Sunday ní ọmọ Adéyẹmọ ní olùgbèjà tó ju gbogbo wa lọ tó ṣẹ̀dá gbogbo wa ọmọ Adéyẹmọ ni because tí ò bá ní ni ibi táwọn ọkùnrin ti ń tọ̀ sára gbọ́dọ̀ máa sọ síta ni ẹ wá wo báwọn bá lè ṣe ń tọ̀ sára ní July 1st ìtọ̀ gidi bí mo ṣe ń sọ èyí tí gbogbo àwọn ti July 1st tó bá ń gbọ́ wá ti mọ̀ pé àwọn mo fi sẹ́yìn fásitì sí ebi tí mo jóbìnrin gan pàápàá gan mi ò tọ̀ sára o ṣùgbọ́n díẹ̀ ló kù ìgbẹ́ gbóná ìbájábọ̀ ǹdí mi irú èèyàn bẹ́ẹ̀ yẹn dẹ̀ lọ yágá èèrà òrín afẹ́fẹ́ ọ̀tá àbò ò fẹ́ sí yẹn wá lẹ fẹ́ máa ṣe ẹ lọ gbé jẹ́ foríkẹ́ lọ fi ọ̀tẹ̀ sílẹ̀ ẹ má bá Gbòho jà bó bá Gbòho jà ayé á bàjẹ́ bó bá bàbá Akíntóyè jà ayé á bàjẹ́ lọ wọ àwọn tó ṣe ń jọ kìíní àná àwọn dà lọ́jọ́ tòní ẹ máa wọlé bí àrà ẹ máa dológo àná ẹ fi wọ́n sílẹ̀ ẹ má bá wọn jà ẹ wo gbogbo àwọn blogger tó bú Sunday ọmọ Adéyẹmọ àwọn dà lọ́jọ́ tòní ṣe rí wọn mọ́ kọlu Sunday Igboho kò rí wàhálà kọlu Sunday ọmọ Adéyẹmọ káyé ẹ bàjẹ́ kọlu Sunday Igboho kò kọjọgbọ́n ẹni orí ṣàdáni gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀ ọ̀tẹ̀ kan ló kàn sí báwa náà ṣe máa wà lákọta máa wà tàláàtì tí mo tó máa ṣẹlẹ̀ ṣe mo pé níjọ́ mẹ́ta yìí sí láti bí àná sìn ó dà pé rálì yẹn ra lọlẹ̀ lára àwọn Arewa tó bá máa bẹ́ síta padà báyìí tó bá máa bẹ̀rẹ̀ báyìí rí Wike tó ń sunkún ṣé Wike ló yẹ jẹ́ Akpabi sorry not Wike Akpabi a máa gbé fídíò wa analyse ẹ̀ ó sunkún bẹ̀bẹ̀ ni Akpabi tó lẹ́ni tó bá jáde tó bá ṣe protest kan padà nù ó wà níbi tó ti ń bẹ̀bẹ̀ ń sìn ó ń kúrú ó ń ga ó ń bẹ̀bẹ̀ ni pẹ̀lẹ́kún nígbà tí wọ́n bò bá ẹ̀dẹ̀ tí wọ́n ya lọ ka mọ́lé ó káwọ́ sókè ni fún gbogbo ọmọ Nàìjíríà so mo bẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀ ẹ má jẹ́ ká fọ́ kò sí nǹkan tó jẹ́ wípé wọ́n gbowó kankan fẹ́ ní kankan wọ́n ti promise wípé everything will be fine wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fún yín lówó kò sí iye tó fẹ́ fún yín o ẹgbọ́n tí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ sọ ẹgbọ́n tí mínísítà tó sọ̀rọ̀ sọ gbogbo owó tí wọ́n gbé fún àwọn pípọ̀ ìfira dọ́là
wọ́n fi ṣe kíni wọ́n fi ra dọ́là ó léyàn kan tó sọ̀rọ̀ kan fún mi àbókí burújí change ni o ó ní gbogbo dọ́là sí àtàbújá ni wọ́n ti ń rà àwọn wo ló wà lábújá tó ra gbogbo dọ́là ṣe báwọn Nigeria politicians ni ó látàbújá ni wọ́n ti ń ra gbogbo dọ́là àwọn Nigeria politicians ni wọ́n mọ̀ wípé táwọn bá kó náírà dání ó máa pọ̀ but dọ́là yẹn ẹ ní tètè fura ẹ̀yin èèyàn ẹ jí ẹ má sùn ẹ subscribe sí YouTube channel mi ẹ tan notification bell yín ẹ má gbàgbé gbogbo product tá à ń tà lórí ìkànnì Lady Keffi Oluwaṣọ ẹ má wo bí kámẹ́rà yìí ṣe jẹ́ kí n dúdú o bó ṣe rí bàlàbàlà o ẹ ti mọ̀ tí má ti lè lo fóònù yìí ó máa ṣojú bàlàbàlà ni ẹ̀yin tẹ́ bá fẹ́ lo cream tó dáa ẹ fẹ́ lo ọṣẹ tó dáa ẹ fẹ́ lo face cleanser tó dáa tí gbogbo ara yín máa mọ́ bákan náà tí gbogbo ẹ máa mọ́ bákan náà ẹ pè mí lórí WhatsApp number kí n fún yín ní phone number iléeṣẹ́ Danari Skincare Danari Skincare gbogbo ẹ máa mọ́ bákan náà kò ní sí pé ibì kan máa dúdú ibì kan máa burn ibì kan máa ṣe gbá ibì kan máa gbé bálabàla kò ní sí yẹn bẹ́ẹ̀ gbogbo ẹ máa ṣe kí ni ó máa mọ́ ó máa ráì mo máa wà pa so ẹ pè mí o kí n fún yín ní phone number iléeṣẹ́ Danari Skincare bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá wá fẹ́ lo product jẹ̀díjẹ̀dí tó dáa ẹ̀yin náà ẹ pè mí abẹ́fẹ́ lo ti diabetes manpower àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti iléeṣẹ́ TL Natural Aba ẹ̀yin tẹ́ bá fẹ́ lo bag bàtà aṣọ tó wà pa àwọn latest lace àwọn foil tó gbáski àwọn swiss àwọn aṣọ gidi láti iléeṣẹ́ Unique nílùú Japan ni wọ́n wà ẹ̀yin náà gbá mi láago kí n fún yín ní phone number wọn kẹrẹ aṣọ tó wà pa tó mú yes lọ́wọ́ wọn ojú òní ti gbogbo wa mi ní wá yín tì bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe investment tẹ́ fẹ́ máa gba cool money láti Nàìjíríà ẹ lọ invest sí iléeṣẹ́ Ọlábánjí farm nílùú Ìbàdàn so ẹ̀yin tẹ́ bá nídìí gbogbo àwọn tí mo bá polówó tẹ́ nídìí phone number wọn WhatsApp number tèmi lẹ́ ń wò lójú screen yìí ẹ pè mí lórí WhatsApp kí n send phone number wọn sí yín ojú òní tì wá mi ní wá yín tì ẹ má gbàgbé bá mi subscribe sí YouTube channel mi kẹtọ notification bell bákan náà ẹ jọ̀ọ́ ẹ̀yin tí Ọlọ́run bá bùkún fún tẹ́ bá ṣe fẹ́ support mi pẹ̀lú laptop mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ laptop mi ti bàjẹ́ èyí tí mo dẹ̀ ń lò kì í ṣe ti tèmi ẹni tó ní anytime ló lè wá gbé anytime ló lè wá gbé that is why I don't use it all the time àfijọ́ tí mo bá fẹ́ rí pé yes program tí mo fẹ́ ṣe ó yàtọ̀ ni mo máa gbé so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun gojú òní tiwa mi ní wáyé tì ire o.